Orí bẹ́ẹ̀dì ni mo wà pẹ̀lú bàbá ọkọ mi. Ẹ gbọ́ mi dáadáa, bàbá tó bí ọkọ mi. Orí bẹ́ẹ̀dì ni mo wà pẹ̀lú wọn tí mò ń fi nǹkan ọmọkùnrin wọn ṣeré. Bẹ́ẹ̀ lọkọ mi ń bẹ ní kitchen tó ń dáná tá a máa jẹ tá a bá ṣetán. Àmọ́ nínú gbogbo àwọn fámìlì ọkọ mi, ẹ̀gbọ́n rẹ̀ ọkùnrin, àbúrò rẹ̀ ọkùnrin àti cousin rẹ̀ àtọkọ mi fún ara rẹ̀. Kò ṣẹ́ni tó mèrè sí tó bàbá wọn. At 70 something tí bàbá yẹn dé wọ́n á kàn bí àgbò. Ká má parọ́, bàbá ọkọ mi mèrè ṣe. Nǹkan ọmọkùnrin wọn sì gùn débi pé kò tiẹ̀ wá wù mí kí n máa bá nǹkan kan ní wọ́n máa ṣe nǹkan pọ̀ mọ́ àfi bàbá ọkọ mi. Bẹ́ẹ̀ sì ni amáromárò ni wọn ò tí ì bí ọkọ mi dá tí ó sọ̀rọ̀ wípé nǹkan tí mo ṣe ò dáa. Ojoojúmọ́ ló fi ń bẹ̀ mí tí ń pọ̀ mí lójú, tí ń pọkàn mú nímú tí fi ń bẹ̀ mí tó ní bíbí I love you. Dayọ̀. Dayọ̀, àbí Dayọ̀ kọ́ leléyìí ni. Ọ̀rọ̀ mi dayọ̀. Ó yà mí lẹ́nu o. Ó máa dáa fún àǹtí Àmínà. Ibikíbi tí àǹtí Àmínà bá ti náwó síbẹ̀ wọ́n á máa rí mú. Ibikíbi tí àǹtí Àmínà bá ti lẹ́nu síbẹ̀ wọ́n á máa rí sọ. Lágbára lọ́wọ́ Elédùmarè. Àǹtí Àmínà, thank you so much. May God bless you. Ó yà yín lẹ́nu. Ẹ ti rí mi bí èèyàn burúkú. Nígbà tí mo sọ fún yín pé bàbá ọkọ mi, ẹ̀gbọ́n ọkọ mi, àbúrò ọkọ mi àti cousin ẹ̀ ni mò ń bá lájọṣepọ̀. Ó dẹ̀bi ẹni wípé èèyàn burúkú ni mí. Kódà last born wọn tó jóbìnrin, màá rí pé mo bà yí ẹ̀jẹ̀. Káyé rẹ̀ mọ̀ ní ìtumọ̀ mọ́. Ṣẹ́rí, iná tí ń jónú mi nìsín, iná ẹ̀san ni o. Iná tí ń jónú mi nìsín yìí, wọ́n bá dá sí gbogbo ilé, gbogbo ìlú dídí ìlú kan, wàláhì yóò jorun. Torí iná ẹ̀san tí ń jónú mi, iná tó lágbára ni. Dayọ̀, tó bá tún lé ayé wá, tí wọ́n bá ti ń pariwo lọ́tùn lósì wípé ọkùnrin ń ṣe àgbèrè, o ò ní bá wọn dúró síbẹ̀. Tó bá tún wá gbọ́ orúkọ kan tí wọ́n pe fún kí wọ́n tó pe mi délẹ̀, wàá sáré tètè ò ní dúró síbẹ̀. Ẹ káàbọ̀ sórí ètò Gbẹ̀nutọ́ reality show. Olúwaṣeun Àkànjí lolóòtú ètò yìí. Lórí ìkànnì yìí, èmi a máa ń sọ ìtàn ìrírí ayé. Ìwọ̀n a máa ń sọ bí ẹni pé èmi ló ṣẹlẹ̀ sí, bẹ́ẹ̀ sì ni èmi kọ́ ló ṣẹlẹ̀ sí, kì í ṣètàn mi rárá. Àmọ́ àdúrà la máa gbà káyé má fi ọ̀rọ̀ wa ṣàríkọ́gbọ́n burúkú. Àmín. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí, ẹ máa wò pé èèyàn burúkú ni mí o. Bẹ́ẹ̀ sì ni ẹni tí ò gbọ́ tẹnu ọ̀gá yóò sọ pé ń pàtó. Amọ̀kùn ẹrù rẹ wọ́, olókìlẹ̀ wo ẹ wò sàlẹ̀. Bẹ́ẹ̀ sì ni tí ìpìlẹ̀ bá ti bàjẹ́, kò sí nǹkan tó lódodo fẹ́ ṣe. Àwa méjì péré nìyá àti bàbá mi bí. Èmi àti àbúrò mi. Níyá àti bàbá mi bí. Bẹ́ẹ̀ sì ni bí ìyá mi ṣe bá àbúrò mi tán báyìí ló kú. Ìyá mi bí mi. Kódà mo ti pọ́ ọmọ ọdún 8 kí ìyá mi tó rọ́mọ bí lé mi. Tó túmọ̀ sí pé ìgbà tí wọ́n bí àbúrò mi, mi ò kí ń ṣọmọ ọwọ́. Bí ìyá mi ṣe bímọ, ó ní kí wọ́n pè mí wá. Ó ní ẹ bá ń pe Olúwa fún mi láyọ̀ mi wá. Mo sì díwájú wọn. Ọmọ ọdún 8 ni mo wà lọ́dún náà lọ́hùn. Kò sí nǹkan tí mi ò rántí nínú gbogbo ẹ̀. Ó sì gbàbúrò mi gbélé mi lọ́wọ́. Wọ́n ní ọmọ kékeré ni mí pé mi dídá gbé, ó ló máa gbé, ó ní ẹ má bàa gbé, ó ní ó gbé nǹkan ẹ̀.
ìyá mi jókòó fẹ̀yìntì níbi orí bẹ́ẹ̀dì tó jókòó sí lọ́sípítà. Àwọn dókítà sọ pé madam ẹ̀ tí wà òkè látòrí lẹ tí ń bleed. Ó lóun mọ̀. Ó wá pèlè mi lọ́wọ́ báyìí. Ó ní Olúwa fún mi láyọ̀ òkè sọ ọmọ kékeré o. Ó ní àbúrò rẹ̀ mo gbélé lọ́wọ́ yìí. Ó ní kó tọ́jú àbúrò ẹ̀ o. Ó ní kó tọ́jú àbúrò ẹ̀. Ó ní òun ò sọ pé òun fẹ́ kú o. Ó ní àmọ́ látòrí lòun ti ń bleed tóun ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Elédùmarè bá sọ pé àsìkò ti tó nìyẹn. Ìfẹ́ bàbá ni kò ṣẹ. Ìyá mi ní ó ní ìgbàgbọ́ nínú Ọlọ́run gan. Ó ní orúkọ wo ló fẹ́ fún un. Ó lóun dẹ̀ lanu torí ọ̀rẹ́ òun kan wà ní kíláàsì àwọn best friend òun ni tó ń jẹ́ Bólúwatifẹ́. Tẹ́nìkan bá ṣe fẹ́ búlì òun nínú kíláàsì òun ló máa ń dìde fún òun. Òun wá sọ fún wọn pé Bólúwatifẹ́ ni. Ìyá òun dẹ̀ sọ pé Bólúwatifẹ́ lórúkọ ẹ̀. Ìyá òun sì fọmọ náà gbé lóhùn lọ́wọ́. Ògbà sígbà yẹn wọ́n ní wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ fọmọ kékeré mọ́ ọmọ kékeré ni kìnìún kan. Ìyá mi ló sọ bẹ́ẹ̀. Wọ́n tó ń sílẹ̀ fọmọ kékeré irú òní orí tàwọn ò ní burú o orí tàwọn ò ní burú o. Bẹ́ẹ̀ ni ìyá mi ń pariwo. Wọ́n ṣe báyìí fún mi o wọ́n ṣe báyìí fún mi o. Ìwọ nìkan nínú gbogbo ohun tí mo bí ìwọ nìkan ló kú o. Ìkúnlẹ̀ mẹ́sàn-án ó kú wọn nìkan rárá o ìwọ ló bò mí ìwọ ló sin mí o. Ìyá mi wá fèsì ìyá rẹ̀. Ó ní màámi bí mi ò bá sin àwọn ọmọ mi ó sin yín. Ìyá ní rárá o àwọn ọmọ rẹ ò tó wúwo sí rẹ o wọn ò tó. Wọ́n sá mú ìyá yìí ọdún tẹ̀kọ́ náà ìyá mi ní ẹ̀jẹ̀ tún ti gbùrù. Dókítà ní àwọn láti ṣe operation fún wọn. Ká ní sùúrù wọ́n dá jẹ wọn rí dá. Kí ló ṣẹlẹ̀? Àǹtí Ṣeun èmi ò mọ̀ tó ṣẹlẹ̀ mọ́ mo ti wà ń ta. Ìjọ́ kẹta ni mo tó mọ̀ pé ìyá mi ti kú. Àti wọ́n sì ìyá mi ó ní kó ń bu iyẹ̀pẹ̀ sí ìyá àwọn lára. Ní mo kiri bòtẹ́ iná òun mo mọ̀ pé ìyá mi ti kú. Ó bu iyẹ̀pẹ̀ sí ìyá mi lára. Ìyá mi sọ pé òun mú Bólúwatifẹ́ àtèmi lọ. Bàbá mi ní rárá kó má mú lọ. Orí ìyá mi wà ńbẹ̀ ọwọ́ rẹ̀ lọmọ rẹ̀ kú lé. Bàbá mi ní rárá. Àmọ́ màmá ọmọ yín ti kú òun dẹ̀ ti kú fún yín lọ́mọ. Ọmọ òun lọmọ yín gbé tó fi kú ìwọ̀n àbọ̀ wá ní ilé kájọ máa gbé. Àǹtí Ṣeun bí ìyá mi ṣe ń gbọ́dọ̀ wà nìyẹn. Ìyá mi ń gbọ́dọ̀ wà. Nígbà tá a máa gbà tí Bólú máa gbọ́njú ó gbọ́njú mọ̀ mí ó sì mọ̀ ìyá mi. Bólú wà kí n pè mí lórúkọ kan ju mọ́ mi lọ. Mọ́mí eré pátá àwọn òjò máa ń ṣe you call me mommy I will call you my daughter. Ọmọ tó ń fojú mẹ́jọ jù lọ ṣé ẹ̀ tí mo máa jẹ́ tó bá wà láàrin àwọn. Ó ní tó bá ti nà òun ó ti nà àbúrò òun. Tó bá ti bú òun ó ti bú àbúrò òun. Àǹtí Ṣeun. Tábúrò òun fi dàgbà. Báwọn ṣe ń ṣe nìyẹn. Ó tó stage kan. Ìyá òun sọ pé kí bàbá òun lọ marry obìnrin mi. Fún mi ti pé 18 years. Àbúrò rẹ̀ ti pé 10 years. Lọ fẹ́yàwó ti tó ra wọn tọ́jú. Lọ fẹ́yàwó míì. Ìgbà yìí àti kó lọ sílé wa tá a kọ́. Lórí bàbá mi ti kọ́ léyìn bọ́ wọn tí ìkọ́tọ̀ ìbílẹ̀ sì sìn yá òun sí. Bàbá òun lòun ti gbọ́. Ìgbà tí ìyá mi ń disturb bàbá òun. Bàbá òun sọ pé òun ò fẹ́ gbóbìnrin kankan wá sínú ilé yẹn nítorí ibi tóun sin ìyàwó òun sí. Ìyá mi ní kó lọ rẹ́ǹtì ilé fóbìnrin yẹn. Tí wàá fẹ́ gbé wá síbí ṣé bá gbára rẹ̀ gbé àti ṣe. Àǹtí Ṣeun.